àrùn òsèré ní kété ọ̀run òkúrí ilẹ̀ òwúrọ̀ ṣàìsàn ilẹ̀ òwúrọ̀ ṣàìsàn lójú àpòkúrò ẹni níjọ́ ikú kí a máa lẹ́yìn ẹ̀kú afẹ́lẹ́fẹ́ láti ti fẹ́ kéré òkú ẹ̀kú fúnlẹ̀ ti fẹ́ kéré ọ̀sà jákè wá gbọ́ máa rẹ̀. Awọ́dì àwọn àsámẹ́ ha mọ tẹ̀yìn lẹ́yìn tẹ́ fẹ́ yí kémi jẹ́ làbá kí ọmọ mi ẹ wá dẹ́bi ẹ̀ légbodò sóore tó yẹ kẹ́ ẹ fi sán mi nù ọmọ tí ẹ fi lọ́sì fún mi ẹ tún jẹ́ mi ẹ̀ pàtì ẹ jágbá mọ́ lọ ẹ̀yin náà ò ní sùn ẹ̀yin àsámẹ́ta ibi ẹ bá rí ẹ mọ́ fòso ẹ pa mí bẹ́ẹ̀. Àsámẹ́ta. Excuse me, manager hotel yìí kan. Wọ́n sì ní sà. Wọ́n sì ní. And by the way, time wo ni incident ṣe? Bí 30 minutes ago. 30 minutes. My dear, jọ àwọn àlejò wo ni ẹ gbà ní àná àbí ní ẹ̀mí before this incident? Yàtọ̀ sí àwọn tó lọ́ọ̀dì ní ìjẹta sí àná àti ìgbàlejò fọmọdé. Okay. Ẹ jọ̀ọ́, àwọn ní fóònù yìí. Fóònù ẹ̀yìn, wọ́n tí mo kọ̀ ní tí ìsìn nígbà yìí pé mo ń gbóhùn ẹ̀gbọ́n orí sí pọ̀ kí ṣàlàyé tó ṣẹlẹ̀. Ètò ìṣẹ̀lẹ̀ ni pé ambulance máa wá ń sìn láti wá gbogbo ẹ̀. And at the same time, for now, customer kan kọ̀ lọ́wọ́. Àǹtí manager yín bá dé ẹni tó rí pọ̀sẹ̀ lọ́wọ́. Dákẹ́. Màmá ń jẹ báyìí kéèyàn kan wọlé kéèyàn má dàbá jáde. A máa ti lẹ̀ fún mi. Tàbá fẹ́ ti kúrò nìyẹn. Tó ti tọ́ nìyẹn. Ó yẹ sí mi lójú inú ẹ jẹ́ kí n rí o. Ẹ fi hàn mí ẹ jẹ́ kí n mọ̀. Ìwògbè arínúròde olùmọ̀ràn. Ẹ láhàn mi bí bàtà ṣe ń là ló tún fẹ́. Torí àgbénú omi ríran tẹja. Bọ́ pẹ̀lẹ́ bá dakùn délẹ̀, Ifá máa rí ilé a máa róko. Àgbénú omi ríran tẹja. Kàkà kí n ṣe irú nǹkan yẹn, nǹkan tí mo ní màá fi wá nǹkan tí mi ò ní. Ẹ jọ̀ọ́ tó lè má fi fúlẹ̀ lọ mí mọ́ o. Àwọn gbígbé yìí ní pẹ̀lú mi. Pẹ̀lú mi. Ṣé ó ṣì wà lórí ọ̀rọ̀ yìí náà? Ó mà ṣe o. Tí o bá ṣe pé bàbá yìí ń gbé kí n lọ wẹ́ èèyàn méjì kanra ni. Mi ò ní láti máa wẹ́ anybody kí n máa dára mi láàmú. How you look and do it? Kí ló dé? Ṣé o rí? Ìwọ má jẹ́ ń parọ́ fún ẹ. Ṣé o rí bó ṣe sọ gẹ́lẹ́ lèmi ti accept. Ó bá mi lára mu, mo ti ṣetán láti ṣe. Ẹ lẹ́ sà. Ẹ lẹ́ òye. Ẹ lọ sà. Ẹ pẹ̀lẹ́. Dùmádé ọmọ yín lójú ìwé bíbá fún yín sá. Dùmádé. Bẹ́ẹ̀ ni Dùmádé ọmọ ẹ̀gbọ́n yín. Dùmádé kan náà bẹ̀rù tuẹ́tuẹ́ kọ́dà ó yẹ kó wá sọ́dọ̀ mi lónìí. Ó yẹ kó wá sọ́dọ̀ mi lónìí. Fún dìkan sí dìkejì ni o. Ṣé ẹ pẹ̀lẹ́ kí wàá mo lè ṣe fún yín. Ó jẹ́ kó yé mi pé iṣẹ́ ọdẹ lẹ́yìn láàyò ní ṣíṣe. Ó dẹ̀ ní project kan tá a fẹ́ ṣe ní school wa. You understand? A fẹ́ ṣe bí experiment ni. So a máa nílò ẹyẹ àṣà. Àwa mẹ́ta ni wá. So a nílò ẹyẹ àṣà mẹ́ta látọ̀dọ̀ wọn. Ṣùgbọ́n àwọn ẹlẹgbẹ́ wa ti jẹ́ kó yé wa pé ẹyẹ yìí ṣòro láti rí gan-an. In fact, wọ́n jẹ́ kó yé pé a lè rí. Ṣùgbọ́n Dùmádé ń fi òògùn yín gbárí. Ó ní kò sí ni tẹ́ bá wọnú igbó ẹ ṣàgbọ́dọ̀ rẹran pa ní ṣá. Òun ló fòògùn yín gbárí o bàbá òun ló jẹ́ kí n wá. Dùmádé rí mi lóòótọ́. Ọmọ mi lànà kó tó lónìí. Bí n bá lẹ́mi lò gbogbo ọdẹ nínú gbọ́ Olódùmarè mo tó bẹ́ẹ̀ mo lù bẹ́ẹ̀ lọ. Èmi ọdẹ rí ni ọmọdé wa ní ọmọ ewé ìkẹ́ ògbójú ọdẹ bàbá ló bí mi lọ́mọ iṣẹ́ ọdẹ bàbá tó bí mi lọ́mọ náà láàyò ń tí mo sì jogún lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ wò mí dáadáa o èmi lò jí lọ́rùn kan bẹ̀rẹ̀ bàbá tó bí mi lọ́mọ lọ bẹ́rẹ̀ lókùnkùn kò sí bí gbọ́ ọ̀run ṣe lè bí gágá tó kójú òkú
kùn gbirimu bí n bá ní ọba iná tù mí báyìí kò sẹ́rọ̀ tí kò dójú ìbọn mi kọ tí ọ̀wẹ́ mi ṣé ẹ wá rẹ̀ yẹ dẹ́ẹ̀dì torí rẹ̀ wáyé ọ̀kín ló lórí ẹyẹ lóòótọ́ òun ló sì rẹ̀ wáyé ṣùgbọ́n tàṣà ìyàtọ̀ nínú gbogbo ẹyẹ ká fò ọmọ ọ̀fọ̀ ká ṣọdẹ ọmọdé ẹ̀ṣin bí bàbá ń bẹ́ sọ́mọ̀ keje tọ́ba tán ojú rẹ̀ ẹyin ojú rẹ̀ láti sọ́mọ̀ keje dé ilẹ̀ keje ní àyè bọ́kà bàbá bá ń bẹ̀lẹ̀ yóò sì rí tọ́ba wá jára bàràbàrà tó délẹ̀ báyìí yóò sì gbé ṣùgbọ́n mi mọ̀ bí láṣà gbé ẹ̀yìn bí táwọn àṣà ti ń péjọ tí wọ́n ti ń ṣeré mo mọ̀ bẹ̀ ẹ̀lẹ́ òye wo adébíṣẹ́ mọ̀ ṣe ńlágbà ọ̀lẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ ọba gbowó rẹ̀ ó yẹ kéèyàn ò ṣe lọ́dọ̀ àṣà mẹ́ta ni. Bàbá. Fún méjèèjì bẹ́ẹ̀ àṣà mẹ́ta ni. Ṣé mo lè yẹ̀wò? Ṣé o ṣe kó làṣà lọ? Ìwé lọ. Àbí mo dẹ́ ẹ̀ lọ ní ilé. Àṣà mi ló tó. Bàbá iṣẹ́ ọkọ sá. Àìdá ọ̀rọ̀ bẹ̀kẹ́. Àìdá ọ̀rọ̀ bẹ̀kẹ́. Tó ṣe ròyìn gan kò ṣe bá yín àánú mi dùn. Mélòó rẹ̀ mo ti pa. Ṣé wúwo? Àṣà wọn wúwo. Kọ́dà tó ọba fẹ́ ẹkùn tó ọba ń gbọ́ pẹ̀kùn jẹ ìbí mo jẹ. Ìwọ náà bọ́ ọmọ. Èèyàn mélòó ni wọ́n bá fọṣọ bíbà? Ẹ̀mí ló ti bá dádì ẹ̀ fọṣọ nulẹ̀. Tó wá ń sọ pé káwọn àbúrò kan máa fọṣọ. Ìwọ ti jẹ́ tó lè fọṣọ rẹ̀ lọ. Iṣẹ́ àwọn gbé fún ẹ tó lè dá fọṣọ. Ẹ gbọ́ kúta kalẹ̀ jàre. Tẹ́ bá gbélẹ̀, ẹlẹ́fẹ́ gbélẹ̀. Ó yà lọ gbé wọn. Lọ yéé! Kí ló dé? Kí ló dé? Ẹ gbà mí. Jíjẹ. Ẹ dìde irú ọ̀rọ̀ oṣù wọlé lè rà. Yé! Pọ̀pọ̀. Yé! Mo pé ẹgbẹ́ mi aládùúgbò! Aládùúgbò ẹgbẹ́ mi o! Ìkúlẹ̀ mi ẹ̀ mọ̀ o! Ayé mi bàjẹ́! Ẹ mọ́ sọ̀kò làṣà ẹyẹ ìyá mi ni o. Ẹni sọ̀kò làṣà ọmọ rẹ̀ àánú o. Wá pé. Báyé bá ṣe mọ̀ tán wọ́n láyé mọ̀ ń ṣe àwọn arábìnrin. Màmá mo dá yín bọ̀. Ṣógbó tọrọ. Torí ẹ̀ náà mo fọwọ́ dọ̀ yín, màá gbọ́. Sọ̀rọ̀ mi tó ń wò yìí, èmi ò sí nínú awo tí máa dalé onílé rú. Ṣùgbọ́n ọ̀pẹ̀lẹ̀ òṣèké àfibó ní kí o bá gbọ́ fálókù. Torí tí fá bá wí téèyàn bá rí báyìí, béèyàn bá sóòótọ́ ọbẹ̀ kò láburú. Sórí gbogbo àjálù tí ń ṣẹlẹ̀ sí ọ pátápátá, gbogbo ohun tó ṣokùnfà ikú ọmọ rẹ, ó lọ́wọ́ kankan rẹ ni. Ó ti lọ rèé fa gbùrù ń bì kan, ó ti fa okùn gbọlọgbọlọ ń bì kan, ó ti ṣe nǹkan kan tí ó yẹ kó ṣe. N tí ó yẹ kó ṣe tó ṣe yìí ló ṣokùnfà kú àwọn ọmọ rẹ. Torí bẹ́ẹ̀ nìkan bá ṣe irú ẹ̀gúnlógún yìí mọ̀ já gbèrú wọn lọ ni. Ó ti ṣàṣemọ́ṣe ó fa gbùrùgbùrù wá fagbó ńlá dá padà rẹ̀ fi padà sórí àwọn ọmọ tó kù. Màmá, lákàáyé ọkọ mi. Ọkọ mi, olópọ̀ ọmọ mẹ́ta jọ́ kan ṣoṣo. Ó ti ẹ̀ dá. Kò ti ẹ̀rọ ti jọ́ ọ̀kúnlẹ̀. Ó pọ̀ ọmọ mẹ́ta jọ́ kan ṣoṣo. Ó ti dá. Ẹ ṣeun màmá. Nǹkan tí mo fẹ́ mọ̀ ni mo ti mọ̀ yẹn. A ní ẹ mọ̀ wò ó ti yí. Mo fẹ́ mọ̀ wò. Òun náà gbà. Ọmọ mẹ́ta jọ́ kan ṣoṣo yẹn. Ẹ mọ̀ wò. Arábìnrin farabalẹ̀ wá gbọ́. Ẹ gbà mí o, sọ́tọ́ báyìí. Sọ́tọ́ báyìí o. Ṣẹ́ṣẹ́ṣẹ́ ti rí bẹ́ẹ̀ kó tiẹ̀ farabalẹ̀ kó gbọ́n tọkọ rẹ̀ ṣe tó ṣokùnfà kú àwọn ọmọ rẹ̀. Ó mẹ́rẹ̀ ń lọ. Èmi ò sọ fún ọpọkọ rẹ lọ́pọ̀ ọmọ rẹ o. Ẹnu mi àgò. Aṣíwájú. Kí ló ń tó ṣe bí? Kí ló tó ní àwọn ènìyàn lọ sí operation? Aṣíwájú, kí láǹfààní operation tá à ń lọ tó jẹ́ pé àwọn àṣà mẹ́ta máa ti gbọ́ pé ká tó débẹ̀? Ó ń dùn yọ̀ǹda àwọn. Ẹ sọ bí? Kí ló kọ́ mi pẹ̀lú yẹn? Mo ránṣẹ́ ọba mi sọ àṣà mẹ́ta. Lọ já mi lóhùn. Kí ló kọ́ mi pẹ̀lú yẹn? Kò sọ mi pé mi ò lè ránṣẹ́ nìyẹn àbí? Mo sọ fún yín náà, ṣẹ́rí kọ̀ọ̀kan ṣe sí ni. Ṣẹ́rí kọ̀ọ̀kan ṣe sí ni. Ó mà ti parọ́ mọ́ mi mà nìyẹn. Ẹ wá bí ẹ bọ́lẹ̀ ń bẹ́ o. Tí o bá gbé ẹsẹ̀ kọjá mi sí òwa yẹn. Aṣíwájú mọ̀ mọ́. Try them. Aṣíwájú
ẹ jọ̀wọ́ ṣebí gbogbo yín kò sẹ́ni tó sùn nínú yín etí yín ò dẹ̀ di sí ariwo àsámẹ́ta lọ́tún àsámẹ́ta lọ́sì gbéwìrì lọ́tún gbéwìrì lọ́sì ní ìjẹta níbẹ̀ yẹn mo wà lọ́dọ̀ ìyá onítúwó ọmọ mẹ́jẹ túwó lọ́wọ́ nígbà tí mo gbáriwo àsámẹ́ta ọ̀hún ilé ni mo ti wá sanwó túwó mi ò dúró mi kọ́lá èmi gan ò dúró sanwó túwó tí mo jẹ ní àná ilé epo sótúbọ̀ mọ́níjà àbẹ̀ kò dúró ka owó ó fẹsẹ̀ fẹ́ ni àti owó epo àti àwọn tó fẹ́ ra epo gbogbo ẹ̀ ní kó disappear nítorí wípé kójúmọ́ ríbi gbogbo ara ní oògùn rẹ̀ ariwo àsámẹ́ta lọ́tún ló sì èmi ò mà ní nǹkan tó fẹ́ gbé àánú yín lọ́mọ mi ń ṣe mí èèyàn ọmọ yìí ṣùgbọ́n ẹni ní tẹlifíṣàn méjì ẹni ní fídíò ẹni ní gbogbo ẹ̀ àánú yín ló ṣe mí lẹ́yìn bíbélì mi tí mo gbójúlé òfin mi rèé o wo ẹ sọ ní kéré nídìí ẹrù rẹ̀ méje kéré nídìí ẹrù mi o láńlọ́ọ̀dù nù lé ní ọmọ jẹ́ àṣẹmídẹ̀ gbọdọ̀ múlẹ̀ láti òní lọ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ tẹ́nàntì àti chief nínú yín chief tenant everybody all together àtòkè àtìsàlẹ̀. no tí ẹ bá ti jáde ní àti àárọ̀ mo fún yín ní orí ọ̀fẹ́ títí di aago 7:30 sí aago 8 ẹ sùn síbi tí ẹ bá wà ẹ má wálé mi o ẹ má kọ́lé wálé o mẹ́rọ̀gbọ̀n àsámẹ́ta o ẹ jọ̀ọ́ òfin rẹ̀ ni o. àsámẹ́ta. baby girl ṣáà wà ní jáde báyìí. kí ló ń ṣe é gangan ẹ ara ń fẹsẹ̀ mi jà sí mi náà ẹ kò yí ẹ. ẹ jẹ́ ká gbórí wọ club náà kí ló ń ṣẹlẹ̀ kẹ́lẹ̀ bá àwọn ọmọ wọlé. àjà tó jì sí yẹ̀wò èyí tó ní kó bá lọ kẹ̀rẹ̀ ní kó bá wà ara ilẹ̀ babes àwọn èrè yìí ló ń bọ̀ yìí àwọn ológo tó ń bínú ológo ni. ṣé àwọn wèrè kékeré òye ilé làkó tí ń dòkò dé jì ẹ̀sùn ìwọ̀n máa bá wa gbé bẹ̀rẹ̀ lákọ́ láwa ní. I don't like her. Ẹ ti mọ̀ mi ò ráyè o, àyè wá dà. Boss, wetin we go do now? ẹ fún wọn sílẹ̀ tó ń kó bẹ́ẹ̀ gbọ́kọ́ tí wọ́n fẹ́ máa dì tó lóge títí wa ni àjẹkójọ wọn bẹ́ẹ̀ gẹ̀gẹ́ ṣe kí ni ojú ògógógó lọ. next time let's go. Fúkẹ́! ọmọ yìí lọ́rùn. tábà ní purọ́ oúnjẹ ìlú bá mú mi ń bá jà oúnjẹ ìlú òṣèlú olùgbẹ́ bá àwọn ẹbà sí ẹgbẹ́ máa jẹ yẹn náà. ṣé ọmọ ẹkùn lélẹ̀ ọmọ ẹkùn tí wọ́n pa wọlé. òun náà ni a ní mi lé. ó yọ lórí ibú lọ́wọ́ nígbà tí mo já lẹ́yìn ìyá rẹ̀ báyìí tí mo pa gúpa lọ́ba kẹ́rin ìyá rẹ̀ bá ń bọ̀ kàkàrà mo ní wọ̀ nígbà tó sọ bá jìnnà tó sí ìyá rẹ̀ lẹ́sẹ̀ ká ìyún ni lọ́ba dárí wọgbọ́ mo ní ọ̀wọ́ náà bá dúró ní kí n bá pọ́mọ rẹ̀ àpò tí mo gbé wọlé mu àmọ̀tẹ́kùn ní bẹ́ẹ̀ nù náà mo tún pọ́nmọ́ àmọ̀tẹ́kùn ọmọ ẹkùn lélẹ̀ tí mo ń jẹ lọ́wọ́ yìí àti pààyẹ ẹkùn àti pàbàbẹ ẹkùn ọmọ ẹkùn la tún pa lọ́wọ́ là ń jẹ lọ́wọ́ yìí. baálé mi ṣé wàá ní kankan bó mi bọ báyìí. gbogbo ní nǹkan sí bíbú sóhun ló kúrò mi gbogbo ibi tí mo kú ní nǹkan sí lọ́mù ẹran tí mo kó wọlé mi náà sá mo tuntun fi hàn nù pé ọmọ àmọ̀tẹ́kùn ni mo gbé wọlé ọmọ ẹkùn mọ̀ ń jẹ lọ́wọ́ yìí. sáwọn ọ̀rẹ́ yín kankan sì jẹ yín lówó. ṣètò jẹ mi lówó èmi náà sì jẹyàn lówó àfẹn tí ọba tọrọ ẹran lọ́wọ́ mi ló kù. torí tí mo fi ń béèrè gbogbo òdì torí oúnjẹ tó ń jẹ yìí ajẹmọ ni o. ìlú ò lọ bẹ̀rẹ̀ ilé mi irú erékeré wò ní. ìsàpẹ̀rẹ̀ wọlé kí n mọ̀ fún ọjọ́ èwo làjẹ́ mọ́ mọ́ sí pé fún mi o. títú bá dájú ẹ ní kíkan kò léèwọ̀ tíyàn bá dájú ẹ sunsun o má jẹ ń tán
wọ́n jèlé wà nínú oúnjẹ tó jẹ. Ìwọ pọ̀ ọmọ mẹ́ta ńjọ́ kan ṣoṣo. Ìwọ tó yẹ pé káà ní òṣì. Èmi ti jáde sọ̀rọ̀ ọmọ mẹ́ta tó kù. Wọ́n dẹ̀ ti jẹ́ kí n mọ̀ wípé ìwọ ló pa mí lọ́mọ. Ìmọ̀ tí ń jọ bí òótọ́ wọ̀, èmi. Alájẹmọ rẹ ló ń jẹun. Ṣé pé ìwà àfọwọ́ ara mi? Ìwọ náà lọ bá wọn lọ. Àwa wí tán lélédú àwọn ṣe mí. Àlédú àti ṣe mí. Bí ó bá tiẹ̀ ṣe mí àtúnwá jẹ́wọ̀. Kí n tún bí tọkọ tó pa. Ó mọ́ forí káta. Ìjọ mẹ́ta. Ń gbọ́, àbúrò ẹ ló fóun lówó. Of course, èmi mo fún. Má fún anybody lówó ń sàkání mi, owó tí mi mọṣẹ́ tó ń ṣe, tí mi mọ bí tó ti mi ò fẹ́. Irun mi ò ṣe wọn rí. Àǹtí mi. Mi ò dẹ̀ jẹ̀bi, mi ò dẹ̀ kú gbì. Ṣó ti yẹ ẹ̀sìn, má kó ẹrù kẹrù wálé, má dẹ̀ mú owó fún anybody ní sàkání mi. Wo má fa àbúrò ẹ lówó mọ́. Ó ti mọ̀ tí mo sọ fún ẹ. Àǹtí mi kí lẹ̀ sọ yìí? Jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Ilẹ̀kùn wà ń ṣíṣí. Kò bọ́ síta nílé mi. Mi ò fẹ́ rí ẹ mọ́. Jáwọ́ ẹ padà fún sìn. If I can 3. Rubbish. Ẹni kí ọmọ yín dá owó padà fún mi. Out of my house. Me? Rubbish. God of mercy. Èmi. Okay. Igúnnugún awo àràkáyé pọ̀jẹ́. Àwòdì awo àràkálù. Àìsẹ̀ mọ̀gàmọ̀gà awo àràkágbòrò. Ẹ̀yin ìyá mi bẹ́ẹ̀ bá ràkáyé o. Bẹ́ẹ̀ bá ti ràkálù, ẹ parapọ̀ kẹ́ wá gbóhùn mi ṣàṣẹ. Kẹ́ wá bá mi ró Àlàbí ọmọ mi, kẹ́ wá bá mi ró lágbára. Kẹ́ wá bá mi sè kó jiná. Kẹ́ wá bá mi gbé agbára wọ̀. Torí wọ́n ní ajítúgerin, àlànà gẹ̀fọ̀n. Kọ́ọ̀bà wò ní ṣalágbẹ̀dẹ ọ̀run. Kọ́ọ̀bà wò tí ṣalágbẹ̀dẹ ọ̀run ló rọ ní ṣóṣó ló fi lé oṣó lọ́wọ́. Ó rọ idà ọba fún ọba. Ó rọ ẹtọ Ọ̀ṣun fún Ọ̀ṣun. Ó já ewé awérékelé ó fi lé Ọ̀ṣun ìlọ́wọ́. Ó rọ àrá òkè ó fi lé Ṣàngó lọ́wọ́. Ó rọ òjé gidigba ó fi lé Ọ̀ṣàlá lọ́wọ́. Òun ló rọ àgbógbó ẹnu àṣẹfàṣẹ. Ó rọ àgbógbó ẹnu àjẹfàjẹ. Ẹ̀yin ìyá mi ò ṣòròǹgà. Apẹran máràgún olókìkí òru. Àgbógbó tó rọ fún yín nígbà wáṣẹ̀. Ó ní mo fi ń súre sínú ayé Àlàbí ọmọ mi. Gbogbo igi télégbèdè rẹ̀ bá fọwọ́ bà kọ́ mọ́ dún ni. Toró ti ṣiṣẹ́ kó tó di pé ọmọ fádá. Ó ti jìyà kó tó mọ̀ bọ̀ nígbà. Ó ṣìṣẹ́ ó jìyà ní kó tó rẹ́rù tiẹ̀ dì nílé ọlọ́fíra. Máa jẹ́! Ó dífá fún wọn lẹ́ẹ̀fẹ̀. Wọ́n ní ẹ̀bùn mi kẹ́lẹ́. Ǹjẹ́ ìjẹ tí wọ́n jẹ gbogbo ẹran ni wọ́n ṣe lè jẹ alágẹmọ. Wọ́n ló korò kò ṣe ń jẹ bẹ́ẹ̀. Torí pọ́ṣọ́kọ̀ ò gbọ́dọ̀ gbóná títí kó jí èpo ẹ̀rùn. Àjẹkùn òróró kó jí èpo ọ̀bọ̀. Gbogbo ara ayé lè wọ ọ̀pọ̀lọ́. Tá a bá mọ́pọ̀lọ́ tí òjò kọ̀ọ̀kan gbé jùlẹ̀ ni. Àlàbí o, ó ti dọ̀pọ̀lọ́ tí òjò kọ̀ọ̀kan lónìí o. Apá ayé kan ò tún ká ọmọ. Torí pápá àtẹ́lẹwọ́ kan kì í ká ilé. Apá àtẹ́lẹsẹ̀ kan kì í ká ọ̀nà. Apá amóríwọ̀n kan kì í ká di oko. Apá ayé ò tún ká ọmọ. Ìwọ ti dọmọ ayé lónìí, ò ìṣẹ̀rẹ̀ ayé. Àlàbí, wọ́n ní àìtó ògùn là ń ṣóńdè mọ́rùn. Kí ti inú ọmọ gbénú kí ti tọ́ ọmọ gbéta. Gbogbo ètò jẹ sára lónìí kọ́ bẹ́lẹ́dà rẹ̀ ń lé. Tó o bá ti ń sàkọ́mọ jẹ fún ọ. Bó o bá ti ń pè kọ́mọ dán ọ lóhùn. Tó o bá pe ewé kan ṣoṣo kí gba ìwé ọmọ dán ọ lóhùn lójú ọlọ ni. Ṣùgbọ́n kò sí bí gbogbo tó wù tó kojú lójú ìjà bá ṣe le tó ìwọ lọ́mọ jáwé olúborí. Tọ́rápá kan ò tó fò. Tó bá dójú ìjà tán, tó o ti jà lọ́tún tó o ti jà lósì tí o ti ṣe yìnbọn tó o ti rọ́nà àbáyọ kankan. Wá ṣe báyìí kó o bu yẹ̀pẹ̀ lẹ̀ kó o yá sí lẹ́ẹ̀mẹ́ta. Tó o bá ti yá sí lẹ́ẹ̀mẹ́ta kó o fi pa ìbọn tó o gbé dání kó o fi yẹ̀pẹ̀ pa gbogbo ara rẹ̀. Kó o wá tọ̀nù ìbọn báyìí kó o yí padà báyìí. Tó o bá ti yí padà kó o wá nà. Tó o bá ti nà báyìí ọ̀gángan ọ̀nà lálákè sọ. Ibi tó o bá nà sí báyìí kẹ́rẹ́kẹ́rẹ́ kan ò ní mẹ́ran tiẹ̀ kọ́ mọ́ wọ̀. Kódà atamọ́tàsé ni yóò jẹ́ fún ọ. Hello aṣáájú. Hello little boy, yeah, I'm with you, big boy.
àwọn ekele bí yẹn wọ́n ti wá bọ́dí lọ o. ok ní bọ́dí náà. mo lè mọ̀ fòfin inú bọ́dí lọ gọ́gọ́ lọ wà. àwọn mò ń wọ̀n náà kan mò ń ṣáìtì wọn gidi ó ti yẹ mo ní kí n já ẹni o kẹ́tẹ̀tẹ̀ mo bẹ́ẹ̀ máa rìn o inú bọ́dí lọ gọ́gọ́ lọ wà. ṣé èmi náà máa fàdúgbò lẹ́ sínsìn mo ń já ẹni gan mo ti ń ya. màá tún máa pè ṣá màá tún máa pè ẹ̀yin guys yà little boy ló pè mí sí ó ti fún mi ní god information ó jẹ́ kí n mọ̀ wípé ọ̀nà ọ̀dà ẹ má gba bọ́dí náà ó jẹ́ kí n mọ̀ wípé banana nìyẹn gbà wọlé I understand please don't fuck up you know when you fuck up you know what gonna happen I trust you guys. Àlàyé ọmọ tó bá bẹ àná bí abẹ ó yẹ kẹ́ mọ̀ pé kò sí ṣeréṣeré ní ọ̀rọ̀ táwọn ibi tá à ń lọ tẹ̀sójú ẹ̀ lójú oṣù ti yé. Àlàyé àráyè ká padà tà ọ́ ayọ̀ sì máa kàn dà straight. Orí tó bá ti ra nǹkan wá fún ẹ o ì gbà ó dẹ̀ ra nǹkan fẹ́ mi nígbà o ó dídé ní gift tó ń bá ra fún ẹ o kì í gbà. Tí a bá ju abẹ̀bẹ̀ sílẹ̀ ní gbagba ibi pẹlẹbẹ ló máa mú lélẹ̀ o tí ìyá wa bá bọ́ sílẹ̀ láti ọ̀run tó ní kí n gbà lórí ọ̀rọ̀ nífẹ̀ẹ́ mi kó máa fún mi ní owó tí mi ò mọ̀ di kó máa ra provisions oríṣiríṣi wá fún mi tí ìwọ́nṣẹ́ tí ó ń ṣe mi ò ní gbà mi ò ní gbọ́. Bọ́dá Rasaki ẹ má jẹ́ kí n wojú yín lórí ọ̀rọ̀ nífẹ̀ẹ́ mi ò ní gbà. Àǹtí mi ṣe bí mo ti sọṣẹ́ tí mò ń ṣe fún. Táwa àǹtí ẹ ẹ wo ẹ̀yin ni wọ́n ti jú o pàápàá jùlọ mi ìfẹ́rẹ́ ọmọ inú ilé mi mọ́. Ọmọ ìyá rẹ̀ wà ní. Mi ò lè jẹ́ kọ́mọkọ́mọ wá kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí mi lọ́wọ́ ṣe ti gbọ́dọ̀ Rasaki ẹ má jẹ́ kí n bínú sí yín lórí ọ̀rọ̀ nífẹ̀ẹ́ mi o ẹ má jẹ́ kí n bínú sí yín ẹ wo ẹ jẹ́ kí n fún yín lówó mọ́tò Bọ́dá Rasaki mò ń bọ̀. Hey, hello. But kí ni problem ẹ? À ń dẹ dúró. Ṣó fẹ́ sọ pé ò ń gbọ́ ni? Ẹ má bí mo gbọ́ ní sá, mo gbọ́ ni. By the way, kí ló wà nínú sáàkì mi lọ́wọ́ ẹ̀? Agolo ló wà bẹ́ẹ̀ sà. Ó dẹ̀ ṣọ́ ọ̀pá agolo ló wà lọ́wọ́ ẹ̀. Agolo ló wà bẹ́ẹ̀ ọ̀gá mi. Dá sílẹ̀. Ọ̀gá mi, agolo ló wà bẹ́ẹ̀. Agolo ilé. Lójú àbí? Tó bá rí bẹ́ẹ̀. Àyípadà ní tèbìrìpò. Ọ̀gá mi. Tẹ́lẹ̀! Come here. Tẹ́lẹ̀! Ọ̀gá mi. You are very stupid. Mami, ṣé ìbínú pé mo dá yín dúró? N kò bínú. Mo tí mo rí lénìí kó parí. Ẹ̀rù Ọlọ́run bá mi. Kí wà? Mami o, ṣé ẹ rántí boy kan tó máa ń sa bólà, little boy, tó fẹ́ gbérin yín bẹ̀yẹn lọ́jọ́ yẹn tẹ́lẹ̀. Òun ni. Ó ń gbà pò kẹgbẹ́ báyìí. Ṣé rápò tó ń gbé kẹgbẹ́ yẹn apò lásán kọ́ o? Ìbọn ló kúnnú ẹ̀. Olórí burúkú ọmọ wọn láti kékeré ó máa ṣẹ̀wọ̀n, yóò máa ṣẹ̀wọ̀n ìdárúgbó. Wọ́n ló supply fáwọn olè. Wọ́n tún bá wọn tọ́jú bọ̀. Tẹ bá rí ní báràsì sí. Èrò ní báràsì. Kódà àwọn ọlọ́pàá ti fìbọn fọ́ lẹ́sẹ̀. Ó dà. Ó lé olórí burúkú gbogbo ọmọ ìbá ti jalè. Pípa ni wọ́n pa. Ẹ wò mí ẹ tọrọ ọgbọ̀n ìṣẹ́jú ní ọwọ́ mi pé ẹ fẹ́ ṣe discussion yín méjèèjì mo jẹ́ wọlé lọ mo tọ́lẹ́ẹ̀tì mo jẹun mo gbogbo ohun tí mo ṣe mo tún lọ mo tún bọ̀ yín níbí ẹ ò tí ì lọ lé yín kí ló dé ṣé ẹ fẹ́ kó bá mi ládùúgbò yìí ni. Bàbá yẹn ní pírọ́blẹ́mù ṣé etí yín di pé àṣà mẹ́ta àti ẹ̀gbọ́n wípé ẹ̀yin méjì lẹ́wà ń bí ẹ ti lè sọ ayé di àṣà mẹ́ta bóyá àṣà méjì ni tí mi ò lè sọ mi ò mọ fọ́ọ̀mù tí àṣà mẹ́ta tó fi ń operate bóyá ọkùnrin ni bóyá obìnrin ni mi ò lè sọ ojú alákan fi ń sọrí mo gbọ́dọ̀ sọ ara mi ní àdúgbò yìí ẹ má sọ inú ilé mi di bambóòtù ẹ má lọ ẹ ò ọmọ. ṣé máa pé ẹ̀mọ́ alílù yàrá àdúgbò yìí. àmì ìforúkọrin ń bẹ owó ní báǹkì pé mo ti ẹ̀mọ́ yín pé ẹjọ́ máa àdúgbò ẹ ò lè kó bá mi mo ní kí ẹ máa lọ kẹbẹ nílé ti yín ẹmí ara mi ẹ máa lọ ẹ má débi mọ́ o ṣe orí wọ ojú rẹ̀ wòkòwòkò kàmíràn dún hàn ní alẹ́ àná o rò pé mo sùn nígbà tí o wọlé o gbé ọ̀kadà wọlé bóyá ọ̀kadà yẹn ní nọ́mbà bóyá kò ní nọ́mbà èmi ò lè sọ èmi fẹ́ẹ́ rí fáì rẹ̀ báyìí sórí rìsíìtì ọ̀kadà yẹn
tí o gbé wọlé ní òru àná mo fẹ́ rí rìsíìtì yẹn tí mi ò bá rí máa lé ọkọ lulẹ̀ mi tàbí kí n fà ó lé agbófinró kí n fà ó lé wọn lọ́wọ́. àbálá ọ̀dọ̀ ní sójáde tí ó dé tí wọ́n dé ti wọ́n ẹgbẹ́ ló ń bá lọ́wọ́ yín ni ó ní pé ẹ̀rọ lè. wọ́n ń mọ̀ lè bọ́ àgbàlagbà nínú ọmọ bá wí. bàbá ní sọ́jà ìjọba ọlọ́pàá tẹ̀ ń bèrè kí ni. èmi ò kì í ṣe ọlọ́pàá ṣùgbọ́n Genesis àbí kí ni mi pè ọ́ Genesis wàá Genesis ara ẹ̀ sínú ilé tí ó bá di lọ́la tí mi ò bá lé ọkọ lulẹ̀ yìí láì fún ọ níwèé fún mi máa kẹ́rù rẹ̀ síta. Kí ló ṣẹlẹ̀? Ẹrù bẹ̀ mí gbẹ́rù ọmọ wa dúró ibo wa dúró sẹ̀. You're under arrest. Let's go. Fuck you.
I will get you leaders. Má fojú di wọn, má fojú di wọn àṣà mẹ́ta. Ìdúpẹ́ tí ò mẹ́mi lọ wọ dúpẹ́ ìpèlè. Ó ṣe lára. Ìpèlè. Dúpẹ́ fọ́nà. Ìpèlè. Dúpẹ́ o. Ó ga o. Ó ṣe. Okay. Excuse me. Ó ṣe lára màmá rí. All right, ma. Kò sí wàhálà mi. God. Oh God. Come on. Mojo, please, má díẹ̀ mi. Kí ló ń díẹ̀ mi fún? Ṣé pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé o understand ni? Mo ti ní màá fún ẹ lówó ni. Tó bá ti jẹ́ owó, just forget about that. Àti dúpẹ́ pé kò lẹ́ mi lọ, then no harm you. Just let's thank God for that. Ọkọ sọ pé wàá fún mi lọ́nà dámọ̀nà ló fẹ́ fún mi. Tó bá mọ nǹkan táwọn pípọ̀ ìfojú mi rí àwọn àṣà mẹ́ta yìí. At least ìwọ náà ṣáà ń gbá àwọn àṣà mẹ́ta. O máa nǹkan tó ń fojú everybody rí. Èmi náà sí ó ti kàn wá náà báyẹn, ó kàn mí nìyẹn náà. Tó bá nǹkan tó ṣe fún mi, tó fà mí jáde nínú mọ́tò. Before you know it, wọ́n ti dẹyẹ wọ́n fò lókè, mo ń wọ lókè báyìí ni. Kí ló dé tí wọ́n náà máa dẹyẹ? Nígbà bí àwa níní, mo rántí gbà yẹn, tí ìmọ̀ ló lead wọn. Ìgbà wọn dẹ̀ credit yín. Ayé àwọn Shina Rambo náà the same thing, tí ìmọ̀ náà ló lead wọn. And I was praising you that time. Kí wọ́n lọ ṣe é nígbà yá àwọn àṣà mẹ́ta yìí. Tó lè dẹyẹ pẹ̀lú wọn, kí tí ìmọ̀ yóò máa dẹyẹ pẹ̀lú wọn. Ó sọ̀rọ̀. Ìwọ náà rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn sìn. Ọ̀gá wa ń jẹjú wa, ń rí dínkù wa. Sórí nǹkan tó ti ẹ̀dùn mí jù ní ọ̀nà tó gbà kàṣẹ ẹ̀ lọ́wọ́ wa. Wọ́n á gbé fún Alábí, detective Alábí tó ṣẹ̀dé lánàá ọmọ àná. Ìwọ náà máa sọ bẹ́ẹ̀. Bọ̀ jẹ́ káwa náà rò láàrin ara wa. Orí ọ̀gá ni gbogbo kíní wà náà. Ó wà lórí ọ̀gá, ó sì lórí ọ̀gá ajá. Pressure látòkè. Àwa náà lọ̀gá náà máa fún pressure. Ó yẹ kó exercise more patience. Bọ̀ jẹ́ kí n máa sọ fún ẹ o. Sórí Alábí yẹn tí n bá ṣe mistake bá pàdé ní kọ́nà or any angle fúnra mi máa pa. I'm telling you. Má fojú di wọn, má fojú di wọn àṣà mẹ́ta. Má fojú di wọn, má fojú di wọn àṣà mẹ́ta. Má fojú di wọn, má fojú di wọn àṣà mẹ́ta. Àṣà mẹ́ta. Má fojú di wọn, má fojú di wọn àṣà mẹ́ta. Má fojú di wọn, má fojú di wọn àṣà mẹ́ta. Dumade, what's up? Dumade, please stand up. Please, Dumade, please stand up. Dumade, why now? Stand up! Dumade! Dumade, please! Please, can you stand up now? Drop your gun! Dumade! Thank you so much! Stay alive! Thank you! Dumade! Mo ti fẹ́ dé bẹ̀ yẹn ṣe ó ṣàkókò sọ̀kadà ń gbòòrò mọ́. Má gbé padà. Títí sí bàrà rẹ̀. Tábìlì ṣe ń lò báyìí. Wọ́n jábọ̀ yẹ. Ìtẹ́tì bọ̀. Ó ti pàdé. Bí ìmọ̀ kọ́kọ́ pa ẹ̀ o. Mo kàn ń lọ ni mo bá báyìí. Mo tó ní pójọ́ físà tí mo mọ̀ láàárín ìlú yìí ló jẹ́ kí n dúró. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn, tẹ́ máa ń yọ ọlọ́pàá pa. Àṣà mẹ́ta. Àti kí o jẹ́ bọ́ lọ́sà lọ́wọ́, ó kú bàbá lẹ́ni tí ó bọ̀. Bàbá ńlá pé ẹni tí ó bọ̀ ti wá dé báyìí. Ẹ̀yin àṣà mẹ́ta, ibi ẹ bá rí ẹ máa fòṣó, ẹ pa mí bẹ́ẹ̀. Mo wọ́n dojú ọ̀rọ̀ wọn ní jẹ́sẹ̀ yóò tó lé omi wọ́n dúró ọ̀kẹ́rẹ́ wọn ní jẹ́mi ẹ̀bọ̀ tóró. Gbogbo ẹ̀yin tẹ́ wọlé ológun jọ gbogbo yín lẹ́tùn mọ́ èmi ni wọ́n pa yín. Ìgbà ìmọ̀ràn tí èkú ẹ̀yin àṣà mẹ́ta bá dé. Ọ̀kan ṣoṣo báyìí. A sì ìmì Àlàbí. Olú máa tù. Àwòdì awọ àràkálù. Àìsàn mọ̀gàmọ̀gà awọ àràkájòrò. Ẹ̀yin ìyá mi bẹ́ẹ̀ bá ràkáyé o. Bẹ́ẹ̀ bá ti ràkálù. Ẹ parapọ̀ kẹ́ wá gbóhùn mi ṣàṣẹ. Kẹ́ wá bá mi rú Àlàbí ọmọ mi, kẹ́ wá bá mi rú lágbára. Kẹ́ wá bá mi sè kó jiná. Kẹ́ wá bá mi gbé agbára wọ̀. Torí wọ́n ní ajítúgerin, àlànà gẹ̀fọ̀n. Kọba wo ní ṣalágbẹ̀dẹ ọ̀run. Kọba wo tí ṣalágbẹ̀dẹ ọ̀run ló rọrí ṣóṣó ló fi lé oṣó lọ́wọ́. Ó rọ idà ọba fún ọba. Ó rọ ẹtọ Ọ̀ṣun fún Ọ̀ṣun. Ó já ewé awérékelé ó fi lé Ọ̀ṣun ìlọ́wọ́. Ó rọ àrá òkè ó fi lé Ṣàngó lọ́wọ́. Ó rọ òjé gidigba ó fi lé Ọ̀ṣàlá lọ́wọ́. Òun ló rọ àgbógbó ẹnu àṣẹ fàṣẹ.
ọ̀rọ̀ àgbógbó ẹnu àjẹfàjẹ́ ẹ̀yin ìyá mi ò ṣòrògà apẹran máràgbó olókìkí òru àgbógbó tó rọ fún yín nígbà wáṣẹ̀ ó ní mo fi ń súre sínú ayé Àlàbí ọmọ mi gbogbo igi télégbèdè rẹ̀ bá fọwọ́ bà kó mọ́ dún ni toró ti ṣiṣẹ́ kó tó di pé ọmọ fádá ó ti jìyà kó tó mọ̀bọ̀ nígbà ó ṣìṣẹ́ ó jìyà ní kó tó rẹ́rù tiẹ̀ dì nílé ọlọ́fíra máa jẹ́ ó dífá fún wọn lẹ́ẹ̀fẹ̀ wọ́n ní ẹ̀bùn mi kẹ́lẹ́ ǹjẹ́ ìjẹ́ tí wọ́n jẹ gbogbo ẹran ni wọ́n ṣe lè jẹ alágẹmọ wọ́n ló korò kò ṣe ń jẹ bẹ́ẹ̀ torí pọ́ṣọ́kọ̀ ò gbọ́dọ̀ gbóná títí kó jí èpo ẹ̀rùn àjẹkọ̀ òróró kó jí èpo ọ̀bọ̀ gbogbo ara ayé lè wọ̀ ọ̀pọ̀lọ́ tá a bá mọ́pọ̀lọ́ tí òjò kọ̀ọ̀kan gbé jùlẹ̀ ni Àlàbí o ó ti dọ̀pọ̀lọ́ tí òjò kọ̀ọ̀kan lónìí o apá ayé kan ò tún ká ọmọ torí pápá àtẹ́lẹwọ́ kan kì í ká ilé apá àtẹ́lẹsẹ̀ kan kì í ká ọ̀nà apá ọmọríwọ̀n kan kì í ká di oko apá ayé ò tún ká ọmọ ìwọ ti dọmọ ayé lónìí ò ìṣẹ̀rẹ̀ ayé Àlàbí wọ́n ní àìtó ògùn là ń ṣóńdè mọ́rùn kí ti nu ọmọ gbénú kí ti tọ́ ọmọ gbéta gbogbo ètò jẹ sára lónìí kọ́ bẹ́lẹ́dà rẹ̀ ń lé tó o bá ti ń sàkọ́mọ jẹ fún ọ bó o bá ti ń pè kọ́mọ dán ọ lóhùn tó o bá pe ewé kan ṣoṣo kí gba ìwé ọmọ dán ọ lóhùn lójú ọlọ ni ṣùgbọ́n kò sí bí gbogbo tó wù tó kojú lójú ìjà bá ṣe le tó ìwọ lọ́mọ jáwé olúborí rápá kan tó fò tó bá dójú ìjà tán tó o ti jà lọ́tún tó o ti jà lọ́sí tí o ti ṣe yìnbọn tó o ti rọ́nà àbáyọ kankan wá ṣe báyìí kó o bu yẹ̀pẹ̀ lẹ̀ kó o yá sí lẹ́ẹ̀mẹ́ta tó o bá ti yá sí lẹ́ẹ̀mẹ́ta kó o fi pa ìbọn tó o gbé dání kó o fi yẹ̀pẹ̀ pa gbogbo ara rẹ̀ kó o wá tọ̀ nìbọn báyìí kó o yí padà báyìí tó o bá ti yí padà kó o wá nà tó o bá ti nà báyìí ọ̀gángan ọ̀nà lálákè sọ. ẹnìpìlẹ̀ Rasaki ẹ kújọ́ mẹ́ta nífẹ̀ẹ́ mi kí ló ṣé mi ò sọ fún yín sọ nífẹ̀ẹ́ mi pẹ̀lú àwọn àṣà mẹ́ta wọ́n sọ fún mi wọ́n lọ́mọ yín ò ṣàgbàfọ̀ òun kaṣọ wálé ẹ lójú òní ẹ̀ mú wọ́n ti pa ìgbà tó mọ ikú bá ní pọ̀ ojú méjìlá lọ́wọ́ ìyàwó Ọlọ́run o àwọn ti pa ọmọ ikú bá ní pọ̀. àṣà mẹ́ta. wẹ́nà àwọn náà lélẹ̀ ṣàmẹ́ta wọn ò jù báyìí lọ àwọn obìnrin burúkú tó ń dà lórí àwọn èèyàn lélẹ̀.